ǹjẹ́ Trinity guy ò wá rógo báyìí pẹ̀lú bí ilé-ẹjọ́ ṣe tún sún ìgbẹ́jọ́ rẹ̀ síwájú pé kí ó tún padà wá lóṣù tó ń bọ̀. Ilé-ẹjọ́ magistrate tó ń gbẹ́jọ́ ẹ̀sùn nípa àwọn ọmọdé nípínlẹ̀ Ọ̀yọ́, èyí tí ó fìdí kalẹ̀ sílùú Ìbàdàn, olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́, ti tún sún ìgbẹ́jọ́ gbajúgbajà amúniṣeré panilẹ́rìn-ín prank maker Abdullahi Maruf tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Trinity guy àti arákùnrin Ahmed Isiaka pẹ̀lú Ahmed Rofiat, àwọn òbí ọmọdébìnrin tí Trinity guy fi ṣe eré rẹ̀. Ilé-ẹjọ́ májísírèètì náà gbé ìgbésẹ̀ sísún ìgbẹ́jọ́ náà síwájú látàrí àìsí ìwé ìpẹ̀jọ́ tí wọ́n fi pe àwọn olùjẹ́jọ́ méjèèjì náà lẹ́jọ́ ní ilé-ẹjọ́ lásìkò tí ó yẹ kí ìgbẹ́jọ́ wọn wáyé. Gẹ́gẹ́ bí ẹjọ́ ọ̀hún tí ó ti wà nílẹ̀ níwájú adájọ́ ilé-ẹjọ́ náà, ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 11 oṣù keje yìí ni ó yẹ kí ìgbẹ́jọ́ náà wáyé. Gẹ́gẹ́ bí ìròyìn tí ó ti ṣáájú tẹ̀ wá lọ́wọ́ ni pé ìgbẹ́jọ́ ẹ̀sùn tí wọ́n fi kan gbajúgbajà adẹ́rìn-pòṣónú amúniṣeré panilẹ́rìn náà Trinity guy yóò gbéra sọ lọ́jọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 11 oṣù keje ọdún 2023 yìí. Ilé-ẹjọ́ májísírèètì tó ń gbẹ́jọ́ ẹ̀sùn tó ní í ṣe nípa ìdílé ló ń darí ìgbẹ́jọ́ ẹ̀sùn tí wọ́n fi kan Abdullahi Maruf Trinity guy pé ó tẹ ẹ̀tọ́ ọmọdébìnrin kan lójú, ó tàbùkù rẹ̀ nípa kí ó máa fòòró ẹ̀mí rẹ̀ láti sọ̀rọ̀ àlùfàǹsá tí ó ju ọjọ́ orí ọmọdébìnrin náà lọ. Bákan náà ni àwọn òbí ọmọdébìnrin ọ̀hún jẹ̀bi ẹ̀sùn pé wọ́n yọ̀ǹda ọmọ wọn fún ìfẹ́kúfẹ̀ẹ́. Arákùnrin Ahmed ẹni 40 ọdún àti arábìnrin Rofiat ẹni ọdún 29 tí wọ́n jẹ́ òbí ọmọdébìnrin náà àti Abdullahi Maruf ní ilé-ẹjọ́ fi ẹ̀sùn kàn pé wọ́n pawọ́pọ̀ láti gbé ìgbésẹ̀ tí ó lòdì sí òfin nípa lílo ọmọ nílòkulò lọ́nà àìtọ́. Ṣáájú ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 11 oṣù keje ọdún yìí ní ilé-ẹjọ́ ti ní kí wọ́n ó lọ máa gbatẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n. Ẹjọ́ ọ̀hún tí ó yẹ ní gbígbọ́ àti dídá ló tún padà di sísún síwájú di ọjọ́ 3 oṣù kẹjọ ọdún 2023 látàrí àìsí ìwé ìpẹ̀jọ́ àwọn olùjẹ́jọ́ náà nílé ẹjọ́. Ṣáájú ni adájọ́ ilé-ẹjọ́ májísírèètì ọ̀hún P.O. Adétúyìbí sọ pé kí wọ́n ó lọ ju apanilẹ́rìn Trinity guy àti àwọn òbí ọmọdébìnrin náà sí àtìmọ́lé ti àwọn ọlọ́pàá. Gbogbo ìgbìyànjú agbẹjọ́rò Trinity guy Olúdáre Olúbáyọ̀ láti jẹ́ kí ilé-ẹjọ́ fún wọn ní àǹfààní láti gba béèlì oníbàárà rẹ̀ nígbà náà ló já sí pàbó. Agbẹjọ́rò àwọn olùjẹ́jọ́ méjèèjì Olúdáre Olúbáyọ̀ àti A.O. Alábí ẹni tó ń gbẹjọ́rò fún àwọn òbí ọmọdébìnrin tí Trinity guy fi ṣeré tó di wàhálà sí lọ́rùn, àwọn agbẹjọ́rò méjèèjì ni wọ́n panupọ̀ rọ ilé-ẹjọ́ láti ṣe sùúrù kí ìwé ìpẹ̀jọ́ náà tí wọ́n ń retí fi dé. Àmọ́ tí adájọ́ ní ilé-ẹjọ́ kò lè dúró de ẹni tó ń kó ìwé ìpẹ̀jọ́ náà bọ̀ kí ó fi dé. Nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti ṣáájú sọ pé ó ṣeé ṣe kí àwọn ẹ̀sùn tí wọ́n fi kan àwọn olùjẹ́jọ́ náà ò dínkù pẹ̀lú bí ìgbẹ́jọ́ náà ti ń lọ. Ó wáá sọ fún agbẹjọ́rò àwọn olùjẹ́jọ́ méjèèjì pé kí wọ́n ó jẹ́ kí ìwé ìpẹ̀jọ́ àti gbogbo àwọn ohun èlò tí wọ́n nílò fún ẹjọ́ náà wà nílẹ̀ ṣáájú ọjọ́ 3 oṣù kẹjọ ọdún 2023 yìí tí ìgbẹ́jọ́ náà ó tún wáyé. Fún ìpolongo ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sójú òpó Facebook wa Drivetv.